ẹ̀yin tèmi mo tún ní pé kí n mú fídíò ilé dó ó ti wà lórí àtẹ tipẹ́ ṣùgbọ́n mo rí pé àwọn pọ́ìntì kan wà nínú ẹ̀ tó yẹ kémi àti ẹjọ́ múlò kádẹjọ́ mú sọ́wọ́ torí wípé bí ẹ ṣe ń wo òmìnira Yorùbá ló ṣe kókó. Kò sí bí àwọn ọ̀tá ò bá ṣe dẹdẹ wa tó, kò sí bí wọn bá ṣe tó, ṣùgbọ́n kìíní kan tí mo fẹ́ kí ìwọ ọmọ Yorùbá mọ̀ ni pé kò sí èpè ayówólẹ̀ kankan tó ń jà wá, àwa gangan là ń ṣera wa. Kò sẹ́nì kankan tó ń ṣe wá, ṣùgbọ́n àwa gangan ni ọ̀tá ara wa. So mo fẹ́ kí ìwọ tó ń wò mí, wojú tó ń wò mí, mo fẹ́ kó o wo fídíò yìí, mo fẹ́ kó o gbọ́, mo fẹ́ kó o ṣe àmúlò rẹ̀, kí ni ìwọ rí nínú ẹ̀, kí ni ìwọ géènì nínú ọ̀rọ̀ náà. Ẹ ṣé gan, mo fẹ́ kẹ́ bá mi wo ètò tí mo fẹ́ fi hàn yín. Fídíò yìí ni látọ̀dọ̀ Modúpẹ́ Onítìrí. Ẹ ṣé gan, thank you. Ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú ní èní yìí, gbogbo bó ṣe dorí kodò, gbogbo bó ṣe bàjẹ́, gbogbo bó ṣe rí, Abdulsalam ni o, Abubakar Abdulsalam, òun ni, òun ló ba ìlú yìí jẹ́, òun ló da ìlú yìí rú. Kò sí ẹni tí gbogbo ọmọ Nàìjíríà nífẹ̀ẹ́ tí ó ń ṣe pé bóyá òun ló ń bribe wọn o, torí mi ò rí ẹ̀yà tó ń sọ born to rule rí tí ìyà dẹ̀ ń ja ìran ẹ̀ tó àwọn tó ń sọ born to rule, àwọn Fúlàní. Ṣé rí ìlú Kóṣubú yẹn, ìlú kọ́ńtàkìtì àwọn super power colonial master àwọn náà lù tó rá amọ́niṣe ni wọ́n. Tẹ́ bá ń gbọ́ pé ta ni amọ́niṣe ni, aṣenibánidárò, àwọn òyìnbó yìí, especially British. Wọ́n á ní Ọlọ́run ló so ìlú pọ̀, God put Nigeria together. Àfi kán máa lọ tọrọ ìdáríjì o, torí fúnra ara wọn mọ̀ pé British ló put Nigeria together. Ṣé rí gbogbo ìgbà ni wọ́n recognize o wípé Nigeria ń ṣẹyọ kan o, òyìnbó recognize ẹ̀. Tẹ́ bá lọ wo gbogbo constitution tán lò nígbà tí wọ́n wà ń bí as colonial master, wọ́n recognize torí owó tó ń jáde ní south yìí ó pọ̀, òun náà lọ ń lò ní north. Kí ló dẹ̀ fà? Ẹ̀yin náà lẹ bà ti north jẹ́. Tẹ́ bá jí owó tán, ẹ máa lọ fi sí àkáǹtì káàkiri ńbẹ̀. Àwọn àkáǹtì tẹ́ fi sí yẹn, wọ́n mọ̀ ǹgbà tẹ́ gbédè o, wọ́n béèrè pé unity tó ń pè yẹn ta ló favour? Kò favour anybody, òyìnbó ló favour. Kó release Nnamdi Kanu unconditionally, kó jẹ́ kí Chief Adéyẹmọ, Sunday Igboho kó padà láyọ̀ àtàlàáfíà. Gbogbo àwọn sójà kan kó káàkiri yẹn kó withdraw sójà padà sínú barak. Ṣó ti yé yín? Kó wá kó combatant jáde inú igbó nìkan lọ, kó má dó sáàrin ìlú. Gbogbo ẹni tó bá bá nu gbó kán mú kó. Tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ pé history máa sọ wípé ìwọ o President Buhari orí tiẹ̀ ó jẹ́ wá fọ́ pátápátá, tó tẹ́ bá kọ́kọ́ wo preamble constitution Nigeria láti òkè ẹ̀dẹ́lẹ̀ irọ́. Ṣẹ́rin tó ń jẹ́ trust ó ti kúrò ní Nàìjíríà yìí. Èèyàn kan ò trust Yorùbá, ò trust Igbo, Igbo ò trust Yorùbá, Yorùbá ò trust Fúlàní, Fúlàní ò trust Igbo, kò trust Yorùbá, anybody ò trust ra wọn. Báwo ni Fúlàní ṣe máa lóun fẹ́ gbalẹ̀ Yorùbá? Láyé àti láyé kò lè ṣẹlẹ̀. Ọlọ́run ti sọ yes sí self determination Nàìjíríà yìí, kò sí Nàìjíríà. Ṣẹ́rí mi tó dé yìí èpè kọ́ kò lè dá, ó máa wọ́ọ̀sì sí ni. Àfi ká ṣe àtúnṣe ní kíákíá kó má lọ dogun.